Mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára. Ruth Ọlájídé ni orúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ayẹyẹ ìfilọ́lẹ̀ àkọ́kọ́ ìlúmọ̀ọ́ká òṣèré Ẹniọlá Àjàó tí ó pe àkọlé sinimá rẹ̀ ní Àjàkájù ni ó wáyé lánàá òde òní tí ọ̀pọ̀lọpọ̀ ìlúmọ̀ọ́ká òṣèré péjúpésẹ̀ síbi ayẹyẹ náà nínú aṣọ aláràǹbarà wọn lóríṣiríṣi. Ẹniọlá Àjàó wípé sinimá náà yóò wọ sinimá káàkiri orílẹ̀-èdè ní ọjọ́ 29 oṣù tí a wà yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, aya gómìnà ìpínlẹ̀ Ògùn ìgbà kan rí Yèyé Olúfúnkẹ́ Daniel ni ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí 60 ọdún ní òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí. Ayẹyẹ náà jẹ́ èyí tí ó lárinrin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn bíi gómìnà ìpínlẹ̀ àti ọba aládé ni ó péjúpésẹ̀ síbi ayẹyẹ náà. Ìlúmọ̀ọ́ká òṣèré àti olórin lóríṣiríṣi ni ó wà níbi ayẹyẹ náà tí ààrẹ Bọ́lá Tinubu pàápàá fi àtẹ̀jíṣẹ́ ìkíni rẹ̀ ránṣẹ́ sí ọlọ́jọ́ ìbí Yèyé Olúfúnkẹ́ Daniel. Ìròyìn ò táwọn ojúbà ní àwọn fídíò ayẹyẹ tí ó gba orí ìtàkùn ayélujára kan. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlúmọ̀ọ́ká òṣèré Sharon Oja ni ó yà àwọn olólùfẹ́ rẹ̀ lẹ́nu pẹ̀lú àfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí ayababìnrin lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí. Ó fi fọ́nrán fídíò òun àti ọkọ rẹ̀ sí orí ìtàkùn ayélujára tí ó sì kọ ìtàn ìrìn àjò ìfẹ́ wọn sí abẹ́ fídíò náà. Èyí ni àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká náà ti ń kí kú oríire ayọ̀ ìgbéyàwó bí ó tilẹ̀ jẹ́ wípé kò fi ojú ọkọ rẹ̀ hàn nínú fọ́nrán náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára Vincent Martins tí a mọ̀ sí VeryDarkMan ni a gbọ́ wípé ìlúmọ̀ọ́ká òṣèré Tonto Dikeh ti fi ọlọ́pàá gbé ní ìlú Àbújá. Ìròyìn yìí jẹyọ lórí ìtàkùn ayélujára tí ọ̀rọ̀ náà sì ṣe àfikún wípé VeryDarkMan sọ̀rọ̀ kòbákùngbé nípa ìlúmọ̀ọ́ká òṣèré náà tí ó sì tún wípé ó ní ìpín nínú àkóso ilé-iṣẹ́ ìròyìn ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí Gistlover, léyìí tí ó máa ń sábà gbé ìròyìn ìbanilórúkọjẹ́ lọ́pọ̀ ìgbà tí wọn kò sì mọ alákòóso rẹ̀ ní pàtó. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ìlúmọ̀ọ́ká àgbà òṣèré Amaechi Munago di olóògbé ní ẹni ọdún 61 lẹ́yìn àìsàn tí ó ní í ṣe pẹ̀lú kíndìnrín, àtọ̀gbẹ àti rọpárọsẹ̀. Àkójọpọ̀ ìròyìn fi yé wa wípé olóògbé bẹ̀rẹ̀ àìsàn rọpárọsẹ̀ ní ọdún tí ó kọjá tí ó sì gba ẹsẹ̀ àlàáfíà rẹ̀. Àgbà òṣèré náà di olóògbé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ó bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ owó lórí ìtàkùn ayélujára láti ṣe iṣẹ́ abẹ ìpààrọ̀ kíndìnrín fún un. Àwọn olólùfẹ́ rẹ̀ ti lo ìtàkùn ayélujára wọn lóríṣiríṣi láti dárò olóògbé náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ìlúmọ̀ọ́ká òṣèré àti adẹ́rìn-pòṣónú Mariam Apá-Òkagi tí a mọ̀ sí Taoma ni ó ti fèsì sí àwọn ẹlẹ́sìn mùsùlùmí lórí ìtàkùn ayélujára látàrí àwòrán òun pẹ̀lú Mr Macaroni àti Brother Shaggy tí ó fi sí orí ìtàkùn ayélujára rẹ̀. Àwòrán yìí ni kò dára tó lójú àwọn ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n sì bu ẹnu àtẹ́lu ìlúmọ̀ọ́ká náà. Mr Macaroni àti Brother Shaggy ni ó gbé Taoma dání nínú àwòrán náà tí àwọn ènìyàn sì wí pé kò tọ́, pàápàá lásìkò àwẹ̀ tí í ṣe oṣù àpọ́nlé. Èyí ni Taoma wípé ìyàwó ilé ni òun tí ọ̀pọ̀lọpọ̀ sì wípé àwòrán náà kò bójú mu. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, fọ́nrán fídíò tí ìlúmọ̀ọ́ká àlùfáàbìnrin Fúnkẹ́ Adéjùmọ̀ ti fún àwọn ọ̀dọ́mọbìnrin ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bí ó ṣe tọ́ láti ṣe tí wọ́n bá lọ kí àwọn òbí ọkọ àfẹ́sọ́nà wọn fún ìgbà àkọ́kọ́ ni ó jẹyọ lórí ìtàkùn ayélujára. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára. And you will let your eyes look down. It's not that you'll be staring at the mama and the baba and everybody there. Let them tell you to stand up before you stand up. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, Ọọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ti Ifẹ̀ ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ọrẹ ìbejì tí ó sì fi àwòrán ibi ètò ìsọmọlórúkọ àwọn ìbejì náà sí orí ìtàkùn ayélujára rẹ̀. Bákan náà ni ó gba àdúrà ìbùkún aláìlẹ́gbẹ́ fún ìran ọmọ Odùduwà pátápátá. Eléyìí ni àwọn ènìyàn ti ń kí ikú bàbá yèyé kú ayọ̀ ìbejì. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, fọ́nrán fídíò tí ìlúmọ̀ọ́ká òṣèré Destiny Amaka ti sọ̀rọ̀ lórí ìlúmọ̀ọ́ká olórin Habib Òkìkíọlá tí a tún mọ̀ sí Portable ni ó ń jà rìnrìn lórí ìtàkùn ayélujára. Òṣèré Destiny Amaka wípé òun lè fi ẹnu kò Portable lẹ́nu nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé láìpẹ́ yìí pẹ̀lú ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ Uriel Oputa. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń gbà bí ẹni gba igbá ọtí tí wọ́n sì ń wí pé jẹ́jẹ́ ni ọmọ Lámilọ́mí wà tí wọ́n ń fà á. Portable! Wait. Zazu. Ní nọ́mbà
ẹlẹ́ẹ̀kínní fọ́nrán fídíò ayẹyẹ àyájọ́ ìgbéyàwó ọdún kejìdínlọ́gbọ̀n ìlúmọ̀ọ́ká òṣèré Ọmọ́tọ́lá Jaládé Ẹ̀kẹ́hìndé pẹ̀lú ọkọ rẹ̀ ni ó jẹyọ lórí ìtàkùn ayélujára. Fídíò yìí ṣe àfihàn ìbẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ wọn títí di ọdún kejìdínlọ́gbọ̀n ìgbéyàwó wọn. Eléyìí ni àwọn olólùfẹ́ wọn ti ń kí wọn kú oríire tí wọ́n sì ń kí wọn kú ìfaradà àìṣedéédé ara wọn nítorí kò sí ẹni tí ó pé láyé. Kò ní jù báyìí lọ fún abala àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí títí a ó fi pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.